lọ́jọ́ tí wọ́n gbé Ọbáfẹ́mi Awólọ́wọ̀ dé ilé-ẹjọ́ gbogbo ilé-ẹjọ́ dàrú pátápátá. nígbà tí olóyè Ọbáfẹ́mi Awólọ́wọ̀ múra tán ó sọ fún John Lynn ọ̀gá ọlọ́pàá òyìnbó tó wàá mú un pẹ̀lú ẹnìkejì rẹ̀ ọ̀gbẹ́ni Ezekwem pé òun ti ṣetán ó yá kí àwọn máa lọ. ìyàwó Awólọ́wọ̀ náà dìde ó ní ó ti yá àwọn jọ ń lọ ni o, ṣùgbọ́n Awólọ́wọ̀ takú ó ní kò gbọ́dọ̀ bá òun lọ. àkọ́kọ́ ni pé ọkùnrin náà kò fẹ́ kí wọ́n fi mọ́tò ọlọ́pàá gbé ìyàwó òun gẹ́gẹ́ bí ọ̀daràn, bẹ́ẹ̀ ni kò sì sí bí wọn yóò ti ṣe é nítorí mọ́tò ọlọ́pàá ni wọ́n gbé síta, ọlọ́pàá kan ti jókòó síwájú. Awólọ́wọ̀ sì ti mọ̀ pé òun àti Lynn làwọn yóò jọ jókòó sẹ́yìn, ọlọ́pàá náà yóò sì fẹ́ jókòó ti òun tímọ́tímọ́ ni. ṣé kó wá jókòó sí àárín òun àti ìyàwó òun ni? rárá o, ìyẹn kò lè ṣeé ṣe. nítorí ẹ̀ ló ṣe sọ pé kí ìyàwó òun jókòó jàre. yàtọ̀ sí èyí, Awólọ́wọ̀ rò pé nígbà tó ṣe pé àwọn ọlọ́pàá kúkú ti fi òfin de òun mọ́ inú ilé tẹ́lẹ̀, tó ṣe pé ẹ̀wọ̀n abẹ́lé ni wọ́n fi òun sí, tí òun kò lè jáde, tí òun kò sì lè gba àlejò, àwọn èèyàn náà kò tún ní gbé òun lọ sí ọgbà ẹ̀wọ̀n míì, wọn yóò gbé òun dé ilé ẹjọ́, wọn yóò sì dá òun padà wá sílé ni. nítorí bẹ́ẹ̀ ló ṣe kà á sí wàhálà fún obìnrin náà pé kó tún tẹ̀lé òun lọ. ṣé kó tó di ọjọ́ tí wọ́n mú un pé wọ́n ń gbé e lọ sílé ẹjọ́ yìí, láti bí oṣù méjì sẹ́yìn ni wọ́n ti ti Awólọ́wọ̀ mọ́ ilé. ìyàtọ̀ tó kàn wà níbẹ̀ ni pé kì í ṣe pé wọ́n gbé e lọ sí ọgbà ẹ̀wọ̀n, ṣùgbọ́n wọ́n tì í mọ́ ilé ara ẹ̀, ìyẹn èyí tí wọ́n ń pè ní house arrest. ọjọ́ 21 oṣù kẹsàn-án ọdún 1962 ni ọjọ́ burúkú kan báyìí sì ni. ṣé tẹ́lẹ̀tẹ́lẹ̀ òfin tí wọ́n fún un ni pé kò lè rìn ju ìrìn ibùsọ̀ 3 sí ilé tó wà náà lọ. wọ́n ní àwọn kò fẹ́ kó kọjá àdúgbò ilé rẹ̀ náà ní Bell Street, Ìkòyí, nítorí wàhálà tí ìjà òun pẹ̀lú Akíntọ́lá dá sílẹ̀ ni wọ́n ṣe ìyẹn. ṣùgbọ́n lójijì ní nǹkan yípadà bìrí lọ́sàn-án ọjọ́ tí à ń wí yìí. ọjọ́ burúkú èṣù gbomimu ni. Awólọ́wọ̀ wà nínú ọ́fíìsì ẹ̀ tó wà ní òkè ilé rẹ̀, ó ń ka ìwé lọ́wọ́, bẹ́ẹ̀ ló sì ń yẹ àwọn ìwé òfin kan wò nítorí ẹjọ́ tó ń lọ lọ́wọ́. àwọn ọ̀rẹ́ rẹ̀ gbogbo tí wọ́n wá kí wà nísàlẹ̀ ilé, bẹ́ẹ̀ ni àwọn olóṣèlú tí wọ́n jẹ́ ọmọlẹ́yìn rẹ̀. ìyàwó rẹ̀ Hannah Ìdòwú Dìdeolú wà láàárín àwọn obìnrin, wọ́n ń pàrọwà fún lórí gbogbo wàhálà tí igbákejì ọkọ rẹ̀ àti àwọn ọ̀rẹ́ ọkọ ẹ̀ tẹ́lẹ̀ kó bá wọn. èrò sàkún inú ilé ọ̀hún fọ́fọ́. lójijì làwọn ọlọ́pàá kan rọ́dé. ariwo ni Awólọ́wọ̀ ń gbọ́ ṣáá, ó ń gbọ́ gìrìgìrì ẹsẹ̀, bẹ́ẹ̀ ló ń gbọ́ fatafata ohùn àwọn èèyàn lóríṣiríṣi. òun náà sì mọ̀ pé nǹkan kan ti ń ṣẹlẹ̀, ṣùgbọ́n tó ń ṣẹlẹ̀ kò yé e. bó ṣe dìde pé kí òun náà lọ sísàlẹ̀ láti mọ kí ló dé, bẹ́ẹ̀ ni ìyàwó rẹ̀ yọ sí ìgbùrà tí ìyẹn sì ń bínú gidigidi. ó ní kí ló dé? Awólọ́wọ̀ béèrè lọ́wọ́ rẹ̀. ìyàwó rẹ̀ dá a lóhùn lẹ́sẹ̀ kan náà. ọkùnrin ẹlẹ́mìí èṣù yẹn ni Tìtúndé o. níṣe ló wá pẹ̀lú àwọn ọlọ́pàá tí wọ́n kó ìbọn dání. gbogbo àwọn àlejò wa ni wọ́n ti lé lọ o, kódà wọ́n ti lé àwọn dẹ́rẹ́bà wa lọ o, àti gbogbo àwọn ọmọ tí wọ́n ń bá wa ṣiṣẹ́ ilé. ohun tí wọ́n ń ṣe gbogbo eléyìí fún wa kò yé mi o. kò yé mi rárá o, ìdí tí wọ́n ṣe ń ṣe gbogbo eléyìí fún wa o. kò tí ì parí ọ̀rọ̀ ẹ̀ rárá nígbà tí Lynn ọlọ́pàá òyìnbó yìí fúnra ẹ̀ sáré gun òkè dé tó mí pọkànpọkàn bó sì ti wá ọ́fíìsì Awólọ́wọ̀. olóyè ẹ káàsán. Awólọ́wọ̀ wò ó pẹ̀lú ìyanu, ó sì dáhùn, káàsán o, kí ló dé, kí ló ń ṣẹlẹ̀, kí ló fa gbogbo ariwo yìí? ọkùnrin ọlọ́pàá náà kò bá ti eré wá rárá. ó ní mo wá sọ àṣẹ tuntun tí wọ́n ṣẹ̀ṣẹ̀ pa fún ọ ni. àṣẹ náà sì ni pé ó kò gbọ́dọ̀ jáde nínú ilé yìí lọ síbì kan rárá. ó kò gbọ́dọ̀ jáde síta rárá mọ́. inú ilé yìí nìkan ló gbọ́dọ̀ wà. bẹ́ẹ̀ ni ó kò gbọ́dọ̀ gba àlejò kankan nínú ilé yìí, àfi tó bá ṣe pé àwa ọlọ́pàá la fún irú àlejò bẹ́ẹ̀ láṣẹ kó wá rí ọ. kò sì sí ọmọ ẹ kan tàbí ẹbí kan tàbí òṣìṣẹ́ ẹ kan tó lè gbé lọ́dọ̀ ẹ bí kì í bá ṣe pé alákòóso ìjọba ìwọ̀ oòrùn fúnra ẹ̀ ló fàṣẹ sí i. ọ̀rọ̀ tó bá kọjá ẹkún àfi kí èèyàn rẹ́rìn sí i. Awólọ́wọ̀ rẹ́rìn ìyàngì. alákòóso ìjọba tí Lynn ń sọ yìí, Moses Adékòìjọ májẹ̀kódùnmí ni. òun ni ọ̀rẹ́ Tafawa Balewa tó gba ìjọba lọ́wọ́ Akíntọ́lá nígbà tí ìjọba àpapọ̀ fi tipátipá gba ìjọba Western Region mọ́ wọn lọ́wọ́. òun náà ni Lynn ń sọ pé yóò fọwọ́ sí kí ọmọ Awólọ́wọ̀ kankan tó lè wá kí. bẹ́ẹ̀ ni kò sì sí òṣìṣẹ́ kan tí yóò dúró ti Awólọ́wọ̀.
ohun tí wọ́n fẹ́ ni kí òun àti ìyàwó rẹ̀ máa gbé inú ilé láwọn nìkan. ìyẹn ni Awólọ́wọ̀ ṣe sọ pé kí Lynn jókòó kí àwọn yí ọ̀rọ̀ náà wò fínífíní. ṣùgbọ́n níṣe ni Lynn tún bínú. ó ní kí la fẹ́ yẹ̀wò fínífíní olóyè, mo ní kí la fẹ́ yẹ̀wò fínífíní, àṣẹ tí wọ́n pa nìyẹn, ó sì di dandan kí o tẹ̀lé àṣẹ náà. Awólọ́wọ̀ kò bínú rárá o, bí inú bá sì ń bí kò jẹ́ kí ìbínú náà yọ sí gbangba. ó sọ fún Lynn pé gbogbo àṣẹ tí wọ́n pa yìí lòun yóò tẹ̀lé, ṣùgbọ́n kó jókòó kí àwọn jọ wò ó bí òun àti ìyàwó òun yóò ṣe máa tẹ̀lé àṣẹ wọn tuntun. nígbà náà ni Lynn fi tipátipá jókòó. Awólọ́wọ̀ sì ṣàlàyé fún un pé 5 làwọn ọmọ òun o. òun fẹ́ kí olóòtú ìjọba fọwọ́ sí ìwé fún wọn pé kí wọ́n máa wá wo òun nígbàkigbà tí wọ́n bá fẹ́. èyí tó bá sì fẹ́ dúró ti òun kó dúró ti òun. nítorí bẹ́ẹ̀ Awólọ́wọ̀ sọ pé òun yóò gba ìwé àṣẹ 5 fún ọmọ òun, òun yóò sì gba 1 fún ìyàwó òun. Awólọ́wọ̀ tún sọ fún Lynn pé lẹ́yìn ìyẹn òun fẹ́ ìwé àṣẹ fún kúkú òun tó ń ṣe oúnjẹ, òun sì fẹ́ ìwé àṣẹ míì fún ìránṣẹ́ òun. ìyẹn ló bí Lynn nínú gidigidi. ọkùnrin náà pariwo mọ́ Awólọ́wọ̀, gbogbo ìwé àṣẹ tó wà lọ́wọ́ tèmi 6 ni o, bí o bá sì ti lo gbogbo 6 tán ó parí nìyẹn o. bó bá wù ọ́ báyìí dárúkọ àwọn èèyàn 6 tí o bá fẹ́ fún mi kí n kọ orúkọ wọn sínú ìwé àṣẹ tí mo máa fún ọ. o kò lè rí ju 6 yìí náà lọ o. Awólọ́wọ̀ fún ní orúkọ àwọn ọmọ rẹ̀ àti ìyàwó rẹ̀, ó sì lo 6 fún wọn. Lynn kọ orúkọ wọn sí i, ó sì dá àwọn ìwé náà padà fún un. bí Awólọ́wọ̀ ti gba 6 náà tán ló tún sọ fún un pé òun fẹ́ ìwé àṣẹ sí i. ó ní òun fẹ́ ìwé àṣẹ fún kúkú òun fẹ́ 1 fún ìránṣẹ́ òun fẹ́ 1 fún ìránṣẹ́ obìnrin tó jẹ́ ìránṣẹ́ ìyàwó òun, bẹ́ẹ̀ lòun sì fẹ́ ọ̀kọ̀ọ̀kan fún àwọn akọ̀wé òun méjèèjì. òun fẹ́ 1 fún atúnọgbàṣe tí yóò máa roko inú ọgbà. òun sì fẹ́ ìwé àṣẹ fún onígbàjámọ̀, ìyẹn bábà tó máa ń wá gẹrin òun. èyí wá bí Lynn nínú gan-an. ìbínú náà ló sì fi sọ̀rọ̀. ó ní eléyìí ti pọ̀jù, ó pọ̀jù gan ni. ọ̀pọ̀lọpọ̀ èèyàn láyé òde òní kì í ní nǹkan méjì papọ̀, kí ènìyàn ní kúkú kó tún sọ pé òun wá ìránṣẹ́, ṣé ẹyọ kan kò tó ni? inú bí Awólọ́wọ̀ náà. ó ní ṣé o kò mọ̀ pé èmi kò sí lára àwọn ọ̀pọ̀lọpọ̀ èèyàn tí òun dárúkọ yẹn ni? kúkú 2 ni mo ní, mo sì fẹ́ 1 nínú wọn. ìránṣẹ́ 2 ni mo ní, mo sì fẹ́ kí 1 wà lọ́dọ̀ mi nínú wọn. ara Lynn balẹ̀. ó wá sọ fún Awólọ́wọ̀ pé ó dáa, mo lè fún ọ ní ìwé àṣẹ fún kúkú àti ìránṣẹ́, ṣùgbọ́n kò sí ìránṣẹ́ obìnrin kankan fún ìyàwó ẹ̀ o, kí ìránṣẹ́ tiẹ̀ náà máa ràn lọ́wọ́. ó kò tiẹ̀ lè rí akọ̀wé kankan rárá, kò sáàyè yẹn. ó tún sọ pé o fẹ́ bábà. mo mọ̀ pé alákòóso ìjọba kò ní fẹ́ gbọ́ gbogbo eléyìí, èmi náà kò tiẹ̀ ní sọ fún un. n kò kúkú tiẹ̀ ní ìwé àṣẹ kankan tí mo fẹ́ fún ọ lọ́wọ́ mọ́. inú tún bí Awólọ́wọ̀ sí, ojú rẹ̀ sì le koko nígbà tó ń bá ọlọ́pàá òyìnbó náà sọ̀rọ̀. ó ní bí o kò bá ní ìwé àṣẹ lọ́wọ́ mọ́, ó jẹ́ tètè ránṣẹ́ kí o gbà sí lọ́wọ́ àwọn tí wọ́n rán ọ níṣẹ́. nígbà náà ni ìyàwó Awólọ́wọ̀ pàápàá wo òyìnbó ọlọ́pàá náà ti kàtẹ́gbìn. ó sì bíi pé ọ̀gá ọlọ́pàá, ṣé ohun tí ò ń sọ ni pé ọkùnrin ni kó máa wá bá mi tọ́jú yàrá mi, kó sì máa mú àwọn ohun tí mo bá fẹ́ wá fún mi nínú yàrá mi níbẹ̀? ṣé bí ẹ̀yin ti ń ṣe ládùúgbò yín nìyẹn? àbí irú ìwà kàwo lẹ̀ ń hù yìí? ara ọlọ́pàá náà wá balẹ̀ wàyí. ó sì jọ pé ojú tì í nígbà tí obìnrin náà sọ̀rọ̀ bẹ́ẹ̀ jáde. n ló bá dìde, ló bá ń sọ̀ lọ bí òkú tí kò lọ́mọ láyé. bàbá, gánínà, akọ̀wé, kúkú, ìránṣẹ́, ìyẹn ti pọ̀jù, ó ti pọ̀jù náà. lẹ́yìn ìṣẹ́jú 10 ni ọlọ́pàá náà tó padà wá bá wọn. nígbà tó sì dé tó ṣí báàgì ńlá tó gbé dání, ìwé àṣẹ tí alákòóso ìjọba náà ti fọwọ́ sí kún ibẹ̀ rẹ́kẹrẹ́kẹ́ ni o. ó gba orúkọ gbogbo àwọn èèyàn tí Awólọ́wọ̀ fẹ́, ó sì fún wọn ní ìwé àṣẹ. àfi akọ̀wé rẹ̀ tí wọ́n ń pè ní Fáládé, ó ní òun kò ní fún un ní ìwé àṣẹ láéláé. ǹjẹ́ kí ni Fáládé ṣe? ó sọ fún wọn pé Fáládé ti gbọ́n jù, ọpọlọ rẹ̀ sì máa ń ṣiṣẹ́ bíi ti aago ni. ó ní kò sí nǹkan tó ṣẹlẹ̀ lójú ẹ̀ tí kò ní rántí láì jẹ́ pé ó kọ sílẹ̀ rárá. ó ní òun kò fẹ́ irú ẹni bẹ́ẹ̀ nítòsí Awólọ́wọ̀ lásìkò náà. ó tó wákàtí 3 dáadáa tí Lynn lò nínú ilé pẹ̀lú àwọn Awólọ́wọ̀. nígbà tí yóò sì jáde, ó tún òfin náà kà fún Awólọ́wọ̀ pé kò gbọ́dọ̀ jáde o, kò gbọ́dọ̀ gbìyànjú láti bọ́ síta nínú ọgbà ilé náà o. gbogbo ibi tó lè rìn sí kò ju inú ọgbà náà lọ o. nígbà tí Lynn lọ tán ni àwọn Awólọ́wọ̀ tó mọ ohun tó ṣẹlẹ̀ sí wọn gan-an. gbogbo àwọn ọ̀rẹ́ wọn pátá ni wọ́n ti lọ. nígbà tí wọ́n sì sọ̀kalẹ̀ láti orí òkè tí wọ́n bọ́ sí pálọ̀ nísàlẹ̀, wọ́n rí i pé kò sí ẹnì kankan rárá níbẹ̀. kódà wọ́n ti lé àwọn dẹ́rẹ́bà tí wọ́n ń wa mọ́tò wọn lọ. kúkú wọn nìkan ló kù sínú ilé, òun àti ìránṣẹ́ wọn. gbogbo ilé náà sì dá páropáro nítorí nínú yàrá làwọn náà wà tí wọ́n ń ronú.
ọ̀rọ̀ ọjọ́ náà sì bà Awólọ́wọ̀ nínú jẹ́. Tọkọtìyàwó jókòó, wọ́n ń wo ojú ara wọn, kò sẹ́ni tó lè sọ̀rọ̀, ó sì dàbí pé kò sí ẹni tó mọ ohun tó fẹ́ wí. Ṣùgbọ́n obìnrin náà ló kọ́kọ́ sọ̀rọ̀. Ó ní kí ọkọ òun ya má ronú. Ó ní gbogbo ohun tí wọ́n ń ṣe ni pé bí wọ́n bá tì í mọ́lé, tí àwọn fi àbùkù kàn án, tí àwọn sì mú ilé ayé sú, yóò pokùnso tàbí kó bínú para ẹ̀ láìpẹ́ ọjọ́ rárá. Nígbà náà ni Awólọ́wọ̀ pàápàá dá obìnrin náà lóhùn. Ó ní bó bá ṣe pé ìdí ìyẹn ni Akíntọ́lá àti àwọn èèyàn rẹ̀ wà. Ó ní wọn kò yàtọ̀ sí ọkùnrin kan tó lọ jókòó sí etí omi, tó jókòó sí iwájú alákàn, tó sì ń wò pé ìgbà wo ló fẹ́ ṣẹ́jú. Ó ní irú ẹni bẹ́ẹ̀ yóò pẹ́ létí omi nítorí ẹni tó ń wò ṣẹ́jú akàn ni. Ó ní òun kò ní pokùnso, òun kò ní pa ara òun. Ó ní bí ẹ bá rí àwọn èèyàn tí wọ́n ń bínú pa ara wọn tàbí tí wọ́n ń pokùnso, ó ní òjò ni wọ́n ní. Àwọn tí wọ́n ń sá fún wàhálà ayé lásán ni. Bẹ́ẹ̀ àwọn tí wọn kò bá sá fún wàhálà ayé, àwọn náà ni wọ́n máa ń di nǹkan ńlá láyé wọn. Ó ní òun kò ní pokùnso láyé tòun. Bẹ́ẹ̀ ni òun àti ìyàwó ẹ̀ tújúká ni wọ́n bá wá ní kí àwọn tilẹ̀ yọjú wo ìta. Ohun tí wọ́n rí ṣe wọ́n ní kàyéfì ńlá. Bí wọ́n ti jáde sínú ọgbà ilé náà ni wọ́n rí i pé gbogbo ọgbà náà ni wọ́n ti so wáyà oníṣó mọ́. Wọ́n sì fi wáyà náà yí gbogbo ilé náà po, tó ṣe pé bí ọmọ ológbò bá gbìyànjú láti kọjá níbẹ̀, ìṣó ni yóò gún pa. Yàtọ̀ sí ìyẹn, àtíbàbà ńláńlá méjì ló wà níbẹ̀. Àtíbàbà àwọn ọlọ́pàá ni. Àwọn ọlọ́pàá mẹ́fà ni wọ́n kó sí abẹ́ àtíbàbà kọ̀ọ̀kan pẹ̀lú ìbọn lọ́wọ́ wọn. Bẹ́ẹ̀ ni àwọn ọlọ́pàá méjì wà lẹ́nu ọ̀nà gan tí wọ́n dúró pẹ̀lú ìbọn wọn lọ́wọ́. Bẹ́ẹ̀ ni wọ́n wá rọ́ àwọn ọlọ́pàá bíi 20 míì sí àárín ọgbà náà tí gbogbo wọn sì dúró káàkiri. Mọ́tò àwọn ọlọ́pàá 4 ni wọ́n kó sínú ọgbà náà. Gbogbo ìgbà ni àwọn ọlọ́pàá náà sì ń fi ẹ̀rọ wọn pariwo Robert, Robert, over, over. Kì í ṣe ọ̀sán nìkan ni wọ́n ń ṣe bẹ́ẹ̀. Láti àárọ̀ títí dalẹ́ àti láàrin òru ọ̀gànjọ́ ni wọ́n fi ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọn pariwo. Ṣùgbọ́n ìyẹn nìkan kọ́ ni ìṣòro wọn. Lọ́jọ́ kejì tí wọ́n ti fòfin de Awólọ́wọ̀ mọ́ inú ilé yìí, ìyàwó rẹ̀ múra láti jáde lọ. Ṣé òfin kì í ṣe fún ìyàwó rẹ̀? Òun ni wọ́n fi òfin dè. Obìnrin náà múra láti lọ sí ọ̀dọ̀ àwọn pásítọ̀ ìjọ wọn, àwọn ẹni ọ̀wọ̀ tí wọ́n jọ máa ń gbàdúrà. Awólọ́wọ̀ sọ fún obìnrin náà pé kò gbọ́dọ̀ lọ, ṣùgbọ́n òun pàápàá kò gbà. Ó ní òun gbọ́dọ̀ lọ ṣàlàyé fún wọn ohun tó ń ṣẹlẹ̀ sáwọn, kí àwọn náà lè máa gbàdúrà fún àwọn. Lọ́jọ́ náà ni ọlọ́pàá obìnrin ọmọ Ìgbò kan já ìyàwó Awólọ́wọ̀ sí ìhòhò. Ó ní òun gbọ́dọ̀ yẹ gbogbo ara ẹ̀ wò, bí bẹ́ẹ̀ kọ́ kò lè jáde o, àfi ìgbà tó tú gbogbo aṣọ ara obìnrin náà pátá. Ọjọ́ tí ò dáa ni ó jàre. Obìnrin ọlọ́pàá tí wọ́n gbé wá síbẹ̀, àfi bí ìgbà pé ó ti kórìíra àwọn Awólọ́wọ̀ tẹ́lẹ̀, tàbí pé ó kúkú kórìíra àwọn olówó ni. Bí ìyàwó Awólọ́wọ̀ ti jáde síta ló sọ fún un pé kó wọ inú àpótí ṣòkòtò kan tí wọ́n ṣe bíi ilé. Òun náà sì wọlé tọ̀. Ó ní kí obìnrin náà jẹ́ kí òun yẹ ara rẹ̀ wò. Ìyàwó Awólọ́wọ̀ kọ́kọ́ rò pé nǹkan kékeré ni, àfi ìgbà tó sọ fún un pé yóò tú ìró rẹ̀ kí òun lè wò ó dáadáa. Yóò sì bọ́ síkẹ́ẹ̀tì tó wọ̀ sídìí náà, nítorí bí kò ṣe bẹ́ẹ̀ òun kò ní jẹ́ kó jáde o, àfi tí òun bá yẹ̀ ẹ́ wò tí òun sì tẹ́ ara òun lọ́rùn. Bẹ́ẹ̀ ni obìnrin náà ṣe, tó sì fi gbogbo ọwọ́ tẹ ara ìyàwó Awólọ́wọ̀, tó yẹ ìró rẹ̀, tó sì tún bọ́ bùbá rẹ̀, tó sì tún wo síkẹ́ẹ̀tì tó wọ̀. Ọ̀rọ̀ náà dùn Awólọ́wọ̀ púpọ̀. Ó sì sọ pé bó bá ṣe pé omi wà lójú òun ni, ọjọ́ náà gan lòun ìbá sunkún. Ó sọ fún ìyàwó rẹ̀ pé kó má dúró ti òun mọ́, kó máa wá lọ sílé wọn. Ṣùgbọ́n obìnrin náà takú. Ó ní òun yóò dúró tì í, wọn ìbá já òun sí kòkò jù bẹ́ẹ̀ lọ. Nígbà tí eléyìí ti ṣẹlẹ̀ sí ìyàwó Awólọ́wọ̀ fúnra ẹ̀ kì í tilẹ̀ gbìyànjú láti jáde sí gbangba. Inú yàrá tàbí inú ọ́fíìsì rẹ̀ ni yóò wà. Níbẹ̀ ló ti ń ṣe àwọn ohun gbogbo tó ń ṣe. Ó ní ọlọ́pàá kan kò gbọdọ̀ rí òun fín, òun kò ní gba irú àrífín bẹ́ẹ̀ rárá. Bẹ́ẹ̀ ni wọ́n tì í mọ́lé pẹpẹ, wọn kò sì jẹ́ kí ẹnikẹ́ni wọ ilé tọ̀ wọ́n wá. Àwọn ọlọ́pàá tó sì burú, tí wọn kò ní ìwà ọmọlúàbí rárá, ni wọ́n máa ń gbé tì wọ́n. Àwọn wọ̀nyí a sì máa kanra, wọn a máa ṣòro ní gbogbo àdúgbò. Àní lọ́jọ́ kan, ọkùnrin kan ń kọjá níwájú ilé Awólọ́wọ̀. Bó sì ti kọjá níbẹ̀ ló pariwo awo, awo. Kí àlọ́gá ọlọ́pàá tó wà níbẹ̀ sọ pé kí wọ́n lé e mú. Nígbà tí wọ́n sì mú, ilé ẹjọ́ ni wọ́n gbé e lọ tààrà. Ẹ̀wọ̀n oṣù 6 ni wọ́n sì sọ ọ́ sí. Wọ́n ní orúkọ Awólọ́wọ̀ tó ń pè yẹn lè da ìlú rú. Bí ohun gbogbo ti wà nìyí, kó tó di ọjọ́ kejì oṣù kọkànlá 1962 tí Lynn tún wọlé tọ̀ Awólọ́wọ̀ lọ, tó sì gbé ọwọ́ lé e léjìká pé òun mú lórúkọ ọba ìlú òyìnbó, tó sì sọ pé
kó tẹ̀lé òun lọ sílé ẹjọ́ nítorí pé àtìmọ́lé abẹ́lé ló kúkú wà láti ọjọ́ yìí wá ní òun ṣe rò pé bí wọ́n bá gbé òun dé ilé ẹjọ́ lẹ́yìn tí wọ́n bá sún ẹjọ́ náà sí ọjọ́ tí ìgbẹ́jọ́ yóò bẹ̀rẹ̀ wọn yóò jẹ́ kí òun máa padà bọ̀ nílé ni. Ojú ẹsẹ̀ ló sọ pé kí ìyàwó òun má wulẹ̀ tún lọ fi ara gba ìyà kankan nílé ẹjọ́ tó sọ fún un pé kó jókòó sílé òun kò ní pẹ́ padà dé. Ṣùgbọ́n ìyàwó rẹ̀ kò gbà. Ó ní kò sí bí òun yóò ṣe wà nílé tí ọkàn òun yóò balẹ̀ àti pé kí lòun fẹ́ máa ṣe nílé gan. Ó ní àwọn yóò jọ dé ilé ẹjọ́ ọ̀hún gan ni. Bẹ́ẹ̀ ni wọ́n gbéra ilé ẹjọ́ yá. Awólọ́wọ̀ jókòó sí ẹ̀yìn ọ̀kan nínú àwọn mọ́tò àwọn ọlọ́pàá tí wọ́n gbé wá. Ọkọ̀ pijó dúdú kan báyìí ni. Lẹ́yìn ọlọ́pàá òyìnbó náà jókòó sí apá ọ̀tún rẹ̀. Ọlọ́pàá míì tún jókòó sí apá òsì rẹ̀. Bẹ́ẹ̀ ni ọlọ́pàá kan jókòó síwájú bí ìgbà tí wọ́n wá mú ọ̀daràn lóòótọ́ ni. Ọ̀rọ̀ náà kì í ṣe kékeré. Mọ́tò ọlọ́pàá kan ló kọ́kọ́ ṣáájú. Àwọn ọlọ́pàá kún inú ẹ̀ fọ́fọ́. Bẹ́ẹ̀ ni mọ́tò ọlọ́pàá míì tún tẹ̀lé. Àwọn ọlọ́pàá tún kún inú ìyẹn náà. Lẹ́yìn náà ni ọkọ̀ pijó ti Awólọ́wọ̀ èyí tó wà nínú ẹ̀. Lẹ́yìn náà ni ọkọ̀ ọlọ́pàá míì tún tẹ̀lé wọn. Ìyàwó Awólọ́wọ̀ kò ráàyè nínú àwọn mọ́tò wọ̀nyí. Mọ́tò míì ló gbé e lọ. Bí wọ́n ti ń lọ làwọn èèyàn ń wò fẹ̀tòfẹ̀tò. Ó sì jọ pé àwọn kan fura pé Awólọ́wọ̀ ni wọ́n ń gbé lọ bó tilẹ̀ jẹ́ pé àwọn tí wọ́n wá gbé kò fẹ́ kí aráàlú mọ̀ rárá. Bí Awólọ́wọ̀ ti dá ẹsẹ̀ wọ ilé ẹjọ́ báyìí ẹnu yà á pẹ̀lú ohun tó rí. Àwọn ọmọ ẹgbẹ́ rẹ̀ àwọn ọmọlẹ́yìn rẹ̀ ni wọ́n kún ilé ẹjọ́ náà pẹ́rípẹ́rí. Bí àwọn náà ti rí bẹ́ẹ̀ ni ariwo sọ. Bẹ́ẹ̀ ni àwọn aráàlú bẹ̀rẹ̀ sí rọ́dé. Ọjọ́ ńlá kan lọ́jọ́ náà, ọjọ́ tí wọ́n gbé Awólọ́wọ̀ dé ilé ẹjọ́, gbogbo àdúgbò dàrú pátápátá ni. Kí ló wá ṣẹlẹ̀? Kí ló ṣẹlẹ̀ nílé ẹjọ́? Ta ni adájọ́ tí wọ́n gbé ẹjọ́ ẹ̀ síwájú ẹ̀? Ẹ máa bá wa ká lọ láìpẹ́ rárá. Adémọ́lá Adéjàre ló ń tọpinpin ètò Awólọ́wọ̀ pẹ̀lú Akíntọ́lá fún Ibùdó Àgbáyé fún Àṣà àti Ìṣe Yorùbá World Center nínú ọgbà Yunifásítì Ìbàdàn. Ẹ kú kalẹ̀.